akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́kọ̀ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti màmá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi sí ìpàdé yìí. This award is presented to our daddy, a distinct memorials award. This certificate is proudly presented to Sheikh Abdulrahim Abdulagbemi, Chief Imam Yorubaland worldwide, a distinct personal in Adulawo Kingdom. Bàbá wa Sheikh Abdulrahim Abdulanigbà ní gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà àgbáyé wọ́n fún wọn ní award lọ́jọ́ òní èyí tó jẹ́ ọjọ́ 21 oṣù karùn-ún ṣẹ́rí báyìí gbogbo Àgbẹ̀kọ̀yà lágbàáyé ni wọ́n péjú tí wọ́n pèsè tí wọ́n fún bàbá wa ní award yìí. Agbekoya. Bàbá sá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá ni. A fi tinútinú gbé ìwé. Àwọ́ọ̀dù ni wọ́n ń gbé fún bàbá yìí. Bí Chief Imam ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ ti gbọ́. Àfikún kí yín gẹ́gẹ́ bí ìwúrí àti ìṣe yín láàrin wa. Fún ohun gbogbo tí bàbá ń ṣe ní ilẹ̀ Yorùbá káfàtà ló jẹ́ kí wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ yìí ní òní ọjọ́ 21 ọjọ́ Sunday nínú oṣù karùn-ún ọdún 2023. Agbekoya ilẹ̀ Agbewa ẹ̀nàwó sókè Agbekoya ìṣọ̀kan Agbekoya ìṣọ̀kan Agbekoya afáàdé òye. Mo kí gbogbo Agbekoya ní ilé lóko pẹ̀lú iṣẹ́ takuntakun tí Agbekoya ti bẹ̀rẹ̀. Agbekoya ó ti lé ní 60 years nílẹ̀ Yorùbá ó ti lé ní 70 years nílẹ̀ Yorùbá. Iṣẹ́ t'Agbekoya ń ṣe iṣẹ́ ìdùnnú ni iṣẹ́ ayọ̀ ni iṣẹ́ téèyàn máa fi ṣoríire láyé àtọ̀run. So Agbekoya ò ní parẹ́ láéláé o. Sàmí Agbekoya ò ní parẹ́ láéláé. Àwọn náà pìrìsẹ́ǹtì àwọ́ọ̀dù yìí lónìí 21 May 2020. Ilẹ̀ Yorùbá ò ní parẹ́ o. Ẹ ṣeun gan o. God bless Yorùbá nation. God bless Yorùbá nation. Ẹ ṣeun gan o. Thank you very much. Ẹ ṣeun. Agbára náà nígbà mẹ́rẹ́dá ẹ̀sìn rẹ̀ kù ní ṣe dáadáa ní ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀. Báwa sí dá sí mọ̀ mọ́ ìlú náà. nǹkan tá à ń sọ lélẹ́yìí ká tọ́jú àwọn opó ká tọ́jú àwọn àgbàlagbà
àwọn ló mọ bí ilẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀, àwọn ló mọ bí tó dé. Kì í ṣe kákan fò síta kákan máa pariwo ká máa bọ́ bá jà, máa bá jóyè jà, máa bá olóṣèlú kan jà, àbí máa bá irọ́ o. Àwọn ìyẹn vision tiwa yàtọ̀ o lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, vision tiwa yàtọ̀ o. Àlàáfíà ilẹ̀ Yorùbá la ní, ó ní bí àwọn baba ńlá wa ṣe ṣe, ó ní bí àwọn baba ńlá wa ṣe ṣe. Kì í ṣe wípé bóyá kọ́kàn máa fò kiri bíi táùtù, ìyẹn kọ́ ni wọ́n fi ṣe, ìyẹn kọ́ ni wọ́n fi ṣe ọ̀rọ̀ ìgbà títí wọn o. So àwọn nǹkan ìbílẹ̀ ẹ wo àgbàlagbà bó ṣe ń kíra wọn nìyẹn, àgbàlagbà ló tún kí àwọn ìyá yẹn. So kò náwó sí wọn kó máa sọ pé mọ́mí how are you. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe kókó fún wa ní ilẹ̀ Yorùbá díẹ̀, tábà pé lóòótọ́ la fẹ́ kí ilẹ̀ Yorùbá dé o. So àwọn kan á ní Tinubu ló rán mi iṣẹ́, àwọn kan á ní Onítìrì ló rán mi iṣẹ́, àwọn kan á ní Ìgbòho ló rán mi iṣẹ́. Irọ́ o, Ọlọ́run ló rán mi iṣẹ́. Májẹ̀mú adúláwọ̀, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, tàgbẹ̀tọ́ lọ́dẹ, Ọlọ́run ló rán mi. Ibi tó ti tọ́ bá ti wà ká sọ̀pọ̀tì wọn, bá ṣe máa dìfẹ́ǹdì ìlú wa. Àwọn tó mọ ẹnubodè, wọ́n mọ ẹnubodè tó wọ̀lú, wọ́n mọ àwọn ibodè tó wà nílẹ̀ Yorùbá, wọ́n mọ àwọn oríta tó wà nílẹ̀ Yorùbá, wọ́n mọ ibi tó máa sọ̀rọ̀ sí. Tí pléènì bá kọjá ń bẹ̀ bí ó ṣe kó kọjá ń bẹ̀, Ọlọ́run á jábọ́. Kì í ṣe bí kọ́ máa rí wa bíi terrorist, àbí kọ́ máa rí wa bíi ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe. A journey without a planning, it will definitely result on no ending. So èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ń lọ, èèyàn gbọ́dọ̀ mọ ibi tó ń lọ kó tó bọ́ síta. Kì í ṣe pé ó kàn dédé kéèyàn má ní vision, kó má ní idea, kó kàn ṣáà dédé máa sọ pé òun ṣàfẹ́ gbàlú, kó má lọ sọ̀rọ̀ ẹ̀ di terrorist dé kí wọ́n blackmail orúkọ ẹ̀, wọ́n blacklist ẹ̀ across the world. ò ní lè lọ sí anywhere mọ́ because of nǹkan tó ti sọ. So èèyàn gbọ́dọ̀ lè sọ̀rọ̀ tó máa lè defend ọ̀rọ̀ tí mo ń sọ, ṣé máa lè defend ẹ̀ ọdún mẹ́wàá lé ní ọdún mẹ́ta lé ní, ṣé máa lè defend ẹ̀. So àwọn nǹkan mẹ́rin la need, kì í ṣe ká máa bára wa jà, ká máa tọ́ra wa jẹ, ká máa parọ́ mọ́ra wa. Pàtó bá ti ṣe 419 tó ọmọ bí tó fẹ́ gbẹgbẹ àwọn àtúgbọ̀ ọ̀nà bòmí láti máa rọ́bìṣì àwọn èèyàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ onílẹ̀ Yorùbá. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá òun ni kó jẹ wá lógún. Àpótí ẹ̀rí wòlíì akọrin, tàgbẹ̀tọ́ lọ́dẹ, Ego Pan Africa, Májẹ̀mú Adúláwọ̀ Foundation. That's our movement. We have been for more than 10 years, not just 2022, 2019, or 2018. No. And those who knows us knows that this is what we have been doing. And we are always supporting Yoruba. Anything Yoruba so far is not against the law of the land and of the government, the current government, then we are good to go. So kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn o. Màá tún máa bá wa sọ̀rọ̀ bí nǹkan bá ṣe ń lọ sí. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ dúró tì wá ta fi wá síbí lẹ́nìí, ta fi wá rí kíní ṣe. Ẹ ṣé o. So a ò ní rógun, a ní rọ́tẹ̀ o. Ọba tó jẹ́ kí odi Jẹ́ríkò kó wó lulẹ̀ láì yọ àwàdà, láì yọ ọ̀bọ̀n, láì yọ ọ̀bẹ, ajagun wa yìí o. Ọba tí ó gbèjà Dáfídì níwájú Gòláyátì láì ní bullet proof, tí Gòláyátì ṣẹ́gun, àgbèjà wa o. Ọba tó máa ń dúró tì ní ọjọ́ tó gún bá le, tí ò síbi tó mọ́ fẹ́ yà sí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáyé á dúró tì yín o. Ẹ ò ní sunkún lórí ọmọ, ẹ ò ní jìyà, ẹ ní wà bí aláìsí. Àwọn alálẹ̀ ò ní bá yín jà, ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ti sọ pé àwọn fẹ́ máa dà wá láàmú, àwọn ò fẹ́ jẹ́ ká débi tá à ń lọ, àwọn alálẹ̀ àbá wọn jà, wọ́n á ṣiṣẹ́, wọ́n á bọ́ra ní òun, wọ́n á wọjà kọ́ tó mọ̀, lágbá Ọlọ́run mọ̀ táwọn oníṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ò dẹ̀ jẹ́ kí a dá ṣe, gbogbo ẹ̀yin tí ẹ ò jẹ́ kí a dá ṣe, tẹ́ nawọ́ sí wa, mo dúpẹ́ o, mo mọ̀ lóore o. Ẹ̀yin tó dẹ̀hùn láti ṣe ṣùgbọ́n tó kù díẹ̀, Ọlọ́run á gbà fún gbogbo wa o. Lágbára Ọlọ́run á yẹ wá o.
comment ẹnìkan sìn mo ka comment ẹnìkan sìn. Ọlọ́run ló máa ń gba country fún yàn kò dìgbà tá a bá sọ tinú wa àbí tá a bá sọ pé ibì kan làwa wà Ọlọ́run tó mọ bóyá fẹ́ ṣe òun ló fẹ́ ṣe. It's not until you begin to say okay o fẹ́ kọlu yàn kan o fẹ́ bẹ́ nìkan jà o fẹ́ lérí mẹ́nìkan ẹni tó bá fẹ́ jà náà ní pariwo omi tó dẹ̀ máa gbé ni lọ kò ní pariwo ó tiẹ̀ lè má ṣàn rárá so àfojúdi lọ́lọ́run ò fẹ́ kéèyàn má dẹ̀jọ́ rẹ̀ lójú pé òun ní gbogbo nǹkan òun tó tán òun dà tán so orí ọlọ́gbọ́n òun ló lólé ayé já so èèyàn dẹ̀ gbọ́dọ̀ sọ pé torí pé òun fẹ́ gba ohun tó lọ́run ní fáwọn baba ńlá òun kó wá tún pa ilé baba ńlá ẹ̀rùn ọlọ́gbọ́n ló máa ń ṣe ọlọ́dẹ ọ̀rọ̀ yìí kó máa yé gbogbo àwọn ọmọ Yorùbá ó dẹ̀ máa yé àwọn àgbààgbà àwọn tó dẹ̀ jẹ́ ọ̀dàlẹ̀ ó kù wọn ó kù Ọlọ́run ó kù wọn ó kù Ọlọ́run. ẹ ṣe baba Lawrence wọ́n ní àpótí ẹ̀rí Ọlọ́run á wà lẹ́yìn yẹn ṣe mo really appreciate. àwọn tí ó gbà wá lálejò lẹ́ ń wò yẹn àwọn tí àdìjọ plánù ẹ̀ papọ̀ láti ṣàdúrà lẹ́ni fúnlẹ̀ Yorùbá àwọn lẹ́ ń wò yẹn àwọn ló ń pè ní alàgbà Olúwo Atamátì pẹ̀lú ẹni tó wà lẹ́yìn wọn yẹn àwọn tó dúró nílùú nìyẹn láti ṣojú ọmọ Yorùbá wípé kógun má ṣe wọ̀lú lójijì pé àwọn baba ńlá wa láyé ìgbà tiwọn ogun ò jà wọ́n lọ àwọn bára wọn sọ̀rọ̀ wọ́n ṣẹ́gun ni so tó bá ti di pé èèyàn ń jà káàkiri àbí máa sọ kò lulẹ̀ oní gíláàsì káàkiri wọ́n á wá wọn náà wọ́n á lé ẹ̀ wọ́n ni wàá kàn jẹ́ kó mọ̀ pé ibi báyìí ló ń lọ dẹ̀ ní tọ́ra yín ní gbéra yín síbi tọ́lọ́run ò gbé yín sí you will definitely get there and ayé ti di digital age computer age la wà computer age kò sẹ́ni tó lè sá lọ that's why iṣẹ́ ọwọ́ ẹ gbọ́dọ̀ confam iṣẹ́ ọwọ́ ẹ gbọ́dọ̀ confam àìjẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ kó lù ẹ̀ bá rẹ̀ níbi tí ò fẹ́ àwa la máa borí ọ̀tá wa ṣèyàn gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe so with letter èèyàn lè ṣẹ́gun ọ̀tá ẹ̀ pẹ̀lú letter èèyàn lè gba ìlú ẹ̀ pẹ̀lú letter ṣùgbọ́n security and defence ó ṣe kókó èwo ní ká máa lérí mọ́ gọ́fìmẹ̀ntì máa lérí mọ́ ọba kan máa lérí mọ́ ẹ̀mẹ́ni tó fẹ́ ṣe ni mo ṣe broadcast kan very soon ẹ máa rí mo ní àwọn ò bá olóṣèlú jà àwọn ò bá Tinubu jà àwọn ò bá ẹnikẹ́ni jà ilẹ̀ Yorùbá làwa wà fún so ilẹ̀ Yorùbá làwa fún bẹ́ẹ̀ yóò bá ti ṣígun lù wá àwa ò ní ṣígun lù ṣùgbọ́n tó bá ṣígun lù wá. láìpẹ́ wòlíì àpótí ẹ̀rí wòlíì akọrin àpótí ẹ̀rí torí lọ.